a gbọ́ pé lára ti ń bí yín nínú pé lọ́dún ṣáájú ètò ìdìbò ọdún 2019 wọ́n fi tíkẹ́ẹ̀tì senate tí wọ́n fẹ́ fún yín pé ní àpadà fún MKB pé eléyìí gan ti fa àwọn ìkùnsínú eléyìí tó mú kẹ́yìn gan wá wò pé ẹ kúkú wá figagbága pẹ̀lú gómìnà Sèyí Mákindé. ní kálukú ṣe lè ro nǹkan náà ṣe ń rò èmi gẹ́gẹ́ bẹ́ẹ̀. bó lọ́rọ̀ tíkẹ́ẹ̀tì ọ̀hún ṣe jẹ́ ńgbà náà ẹ mú wa wá sóko rántí. kò sí nǹkan kan tó lè jẹ́ ju pé tí nǹkan bá ti ṣẹlẹ̀ nínú ẹgbẹ́ ó ti ṣẹlẹ̀ nínú ẹgbẹ́ ó dẹ̀ ti ṣẹlẹ̀ nìyẹn èmi ìtún rò yìí tó bá tó kùn wájú lèmi á máa tún ronú sí gbogbo yẹn ti lọ. ṣe é ṣiṣẹ́ tá àti lọ sí sẹ́nẹ̀tì mọ́. mi kí ló fẹ́ lọ ṣe mẹ́ níwọ̀n ìgbà tó yẹ pé torí tiẹ̀ ni mo fi pé mo fẹ́ lọ sí sẹ́nẹ̀tì gbà yẹn òun náà fúnra ẹ̀ náà ló dẹ̀ dá ète tó dá torí pé níwọ̀n ìgbà tó ti wá bá mi tó sọ fún mi pé kí n jẹ́ kó ń lọ ṣe òun á ṣe dáadáa mo dẹ̀ mo rí pé àwa mẹ́ta la fẹ́ du gómìnà mo step down fóun ni nígbà náà mo wá mú dání lọ bá Adéṣeun tó náà fẹ́ jáde fún gómìnà mo wá jẹ́ kí Adéṣeun mọ̀ pé ẹ jẹ́ àfilẹ̀ fún ọmọ tó kéré jù láàrin wa ẹ̀ ẹ̀yin ẹ lọ sí senate ẹ jẹ́ kí mi náà lọ sí senate ẹ tún mú deputy governor méjì kẹ fún kó mú kan nù wọn kí gbogbo ẹ má fi dàrú àtúnṣe ni mo lọ ṣe. deputy governor méjì lẹ́ni kí wọ́n wá orúkọ ẹni tí wọ́n lè fi ṣe deputy governor. kó mú fún kí lórúkọ àwọn èèyàn tí wọ́n fà lẹ́yìn gbà náà. yóò nídìí láti gbogbo yẹn ti kọjá àrùn yẹn ṣe nǹkan tá a lè tún máa padà sí èyí tó bá jẹ́ nǹkan tó wúlò fún aráàlú tá a lè sọ ní ká máa sọ. à ń gbọ́ yín ìṣòro. so oníwọ̀n gbà tá a ti jọ sọ̀rọ̀ báyìí tí mo dẹ̀ tá a ti jọ agree pé kémi ṣe báyìí kóun ṣe báyìí gbogbo tá a jọ plan yẹn ṣùgbọ́n ẹni tí mo sọ fún Adéṣeun ni pé torí òṣèlú yé Senator Adéṣeun púpọ̀ mo jẹ́ kó mọ̀ pé tó wà nílẹ̀ yìí incumbent la fẹ́ bá jà torí Ìbàdàn agenda tá a bá wò Ìbàdàn nínú ètò ìbò tá à ń dé torí pé ìlú wa ògiri wa ni ó kó Ìbàdàn jọ gbogbo ìlú ló wà Ìbàdàn ìbò wọn á pọ̀ ju ìbò tó bá ń bọ̀ láti ibikíbi lọ láti òkè ẹ jẹ́ ká concentrate lé Ìbàdàn àwọn nǹkan tí mo fi bá Senator Adéṣeun sọ̀rọ̀ nìyẹn ṣùgbọ́n gbogbo ìgbà náà tó bá gbọ́ nǹkan tí mo sọ nígbà tí a wà ní mo ní máa bá sọ̀rọ̀ títí kò gbọ́ràn ni kò yẹ kó rí gbogbo ẹ̀ débi tó dé yìí torí pé tí a bá sọ pé tinú mi ní í ṣe inú òṣèlú ìta ń ṣe nígbà tí ìṣèpọ̀ ló dáṣẹ́ iléeṣẹ́ ẹ̀kọ́ ló dá sílẹ̀ ìjọba ló ń ṣe gbogbo yẹn lẹ́jọ́ gbọ́dọ̀ jọ ṣèjọba collegiate leadership ló gbọ́dọ̀ jẹ́ kì í ṣe nǹkan tẹ́nìkan lè sọ pé òun bá wo nígbà tí ò dá fira ẹ̀ síbẹ̀ ìyẹn ni gbogbo táwa ń sọ tó fi dàbí ìgbà tó yẹ pé ọ̀rọ̀ tí wọ́n ń sọ olóòótọ́ ìlú ni máa ń pè ní nǹkan míì nílùú òdodo bó ṣe yé wa sí là ń sọ kò lè sẹ́ni kankan tó sọ pé kó gbó wá fóun ẹ jẹ́ ká jọ mójútó ní tèmi rí ẹlòmíì lè má rí àdúgbò mi la wà yìí sí èmi ọmọ tó ń lọ ládùúgbò mi ìwọ tó jẹ́ gómìnà ò lè mọ̀ ò láǹfààní àti mọ̀ tí bá sọ fún ènìyàn ṣùgbọ́n àwọn tó kóró ra àwọn tí wọ́n ń tan ni wọ́n sọ òdodo fún torí ẹ̀rù ń bá àwọn pé táwọn bá sọ òdodo fún ṣe kó yọ àwọn torí àwọn náà mọ òdodo so gbogbo yẹn ti lọ ọ̀rọ̀ ní 2019 ìmí ká tẹ̀síwájú ní tá a bá débi tá a bá dé. 2023 la ṣe ń wò lọ́ọ̀kan yìí. yóò dìgbà wà láyọ̀ àtàlàfíà. àmì tẹ bá wo MKB tí wọ́n fún tíkẹ́ẹ̀tì ọ̀hún gbà náà tó wọlé ó tún ti kúrò nínú ẹgbẹ́ òṣèlú yìí ojú wo lẹ fi wo ọ̀rọ̀ yìí ara àwọn tó jẹ́ kókó nínú ẹgbẹ́ yín tí ń kúrò nínú ẹ̀rẹ́ kí lẹ rí sí ọ̀rọ̀ yìí. mo ti sọ láti ilẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ pé gbogbo àwọn tí wà ń rí tó ń bí àwọn èèyàn nínú yẹn pé kò tún ẹgbẹ́ ṣe ẹgbẹ́ sì tóbi ju ìjọba lọ. ìjẹ́ kò dùn mọ́ yín nú bí. bó ló ṣe lè dùn mọ́ mi nú kí àwọn èèyàn kínú ilé yẹn máa wó. ẹni ẹgbàá tíkẹ́ẹ̀tì ọwọ́ yín fún gbogbo nínú ẹgbẹ́. kí ló dé ìyẹn ti lọ ntọ́lọ́run bá fẹ́ ṣe yóò ṣe inú ẹ̀dá láyé nígbà tọ́lọ́run ò pé ní títí mi ntọ́lọ́run bá pè títí yẹn ló mọ́ mọ́ èèyàn lọ́wọ́ kí ni mo fẹ́ bínú sí àtijọ́ di nǹkan kan náà tẹ̀gbọ́n-tàbúrò jọ ni wá àjọ di ọmọ ẹgbẹ́ àjọ ń tu ẹgbẹ́ gbogbo ẹ̀ ń lọ déédéé ìbínú kí ni wọ́n fẹ́ máa bí gbogbo yẹn tẹ́ ẹ̀ bá tẹ́ tí ò bá mọ Ọlọ́run
ni ó sọ pé nǹkan kan ó jẹ́ tí ò mórí Ọlọ́run ni láti máa sọ pé ẹnìkan ṣe nǹkan fún mi ẹni tó ṣe burúkú fún ẹ lánàá ó lè ṣe dáadáa fún ẹ lénìí. ẹ ti ṣe igbákejì gómìnà ní ìpínlẹ̀ Ọ̀yọ́ rí igbákejì gómìnà lọ́lọ́ báyìí onímọ̀-ẹ̀rọ Rauf Ọláníyan wà nù ìlà ìlò ó ti kúrò nínú ẹgbẹ́ òṣèlú yín lọ sínú ẹgbẹ́ òṣèlú APC ṣùgbọ́n igbákejì gómìnà nípínlẹ̀ Ọ̀yọ́ ní ṣìṣe ọ̀kan lára àwọn àgbà ẹgbẹ́ sì ní yín PDP ẹ̀yin náà sì wà ń pò eré kí ni tẹ́ ẹ lè sọ ń parẹ́. kò sí kankan tí. kí ló lè jẹ́ bí àmọ̀ràn yín báyìí. kò sí àmọ̀ràn tí láti rí hàn ni pé etí mò ń wò yìí ó léwu púpọ̀ fún ẹgbẹ́ PDP nígbà tí ìjọba tó wà lórí àlééfà tí igbákejì ẹ̀ bá fi sọ pé òun kò lu ẹgbẹ́ ẹ rí i pé ewu ń bẹ lóko ló ń gẹ ṣùgbọ́n bí mi ṣe rí nǹkan sí kò sí nǹkan tí ò ní àtúnṣe kò sí bó ti wù kí nǹkan ṣe le tó Ọlọ́run ọba tó dá nǹkan ó ti mọ bóun ṣe ṣe àtúnṣe kó tó dá bó ṣe dá. ṣé ìgbà kí wọ́n yọ nípò. fún kí ni wọ́n fẹ́ ṣe yọ fún torí pé àjọ dìbò fún wọn ni. yóò wà ní PDP APC. àjọ dìbò fún wọn ni torí pé nígbà tá a jọ dìbò fún wọn ẹgbẹ́ kan ni wọ́n jọ lò láti fi dìbò gẹ́gẹ́ bí igbákejì gómìnà àti gómìnà bó o nínú mi ṣe lè dùn inú mi ò ṣe lè gẹ́gẹ́ bí ẹlẹ́ran tó dẹ̀ jẹ́ bí ẹni tó jẹ́ bí olóṣèlú inú mi ò gbọ́dọ̀ dùn torí pé bí ìgbà téèyàn fi olówó kan òtòṣì mẹ́fà olóṣì gbogbo wọn. ṣé kí gómìnà wa fi igbákejì rẹ̀ lẹ̀ báyìí làmọ̀ràn yín gẹ́gẹ́ bí àgbà ẹgbẹ́ àti àgbà amọ̀jẹ̀lú bàjẹ́ nípínlẹ̀ yìí. òun kan fúnra ẹ mọ̀ pé bó ṣe kó o ṣe ṣe nìyẹn kò dandan kẹ́nìkan kan sọ fún un pé tí kò ṣe ni tàbí tí kò má ṣe kọ́ yìí. ṣó léwu pàápàá gẹ́gẹ́ bí agbẹjọ́rò ká fi ojú agbẹjọ́rò wò ó ṣé kíní yìí léwu fún ìpínlẹ̀ Ọ̀yọ́ ṣó léwu fún ẹgbẹ́ òṣèlú PDP àti pé kí ló lè jẹ́ àbájáde rẹ̀ ẹ gbà wá lámọ̀ràn gẹ́gẹ́ bí amòfin. mo ti sọ nígbà tí mo ń sọ̀rọ̀ sí pé ewu ń bẹ lóko lóńgẹ́ náà fún rẹ̀ ewu mo dẹ̀ ti sọ pé ó léwu púpọ̀ fún ọjọ́ ọ̀la PDP. Kò jù bẹ́ẹ̀ lọ.